Hello, ta ló sọ̀rọ̀? Fausa, wá ta ló fún ẹ nọ́mbà mi? Bó ló ti rí nọ́mbà mi? Kasim ló fún ẹ nọ́mbà mi. Ṣé ààrẹ ìjọ ń bẹ lára àtiwá àti Kasim? Lónà kí ló pe nọ́mbà mi fún náà? Ẹ̀yin obìnrin ṣe máa ń ṣe báyìí náà. Okay, now mo tó sí ẹ lánàá, ó dẹ̀ ló lè fẹ́ mi, so ó wá gbọ́ lẹ́yìn sí pé mo ra Lexus Jeep tuntun, ó wá nọ́mbà mi tí ó ń pe nọ́mbà mi for what reason? Ó ga fún ẹ o, wá gbà mí nígbà ìpọ́njú kí n gbà ẹ́ nígbà ìṣòro náà máa ń sọ. Ìgbà tó ti lè gbà mí nígbà ìpọ́njú èmi gan ò lè gbà ẹ́ nígbà ìṣòro. Wo ọ̀gbẹ́ni jáde ní lórí fóònù fún mi jọ.